ká mọ̀ kíra wa kú ọjọ́ méjì mẹ́ta o níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní àti mọ́ gbọ́mi jákèjádò àgbáńlá ayé Àkàndá Ọ̀rọ̀ Awikonko náà ló kọ́ mi ẹ̀ka ẹni mi ò máa dúró fọ́ tìlé òtítà lè rọ máa rẹrù mẹ́sàn. Ẹwà Èdè Yorùbá TV náà la tún jọ ti bára wa yìí níbi tá a ti ń ka àwọn ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa òun náà ni ìwé tá ń kà lọ́wọ́ òun náà ni bínú ti rí látọ̀dọ̀ bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ́ngọdẹ̀lẹ̀ fẹ́yàn rí pẹ̀lú ògo Ọlọ́run. Ìsà ìtàn ọ̀hún ti ń pẹ́kè ìsà ìwé ọ̀hún ti ń pẹ́kè òun náà ni mo ní kí n sọ fún yín. Orí tọ́gbẹ̀yìn òun náà ni orí keje àkọlé tí ń bẹ ń bẹ jìnnìjìnnì dòdòdòdò jìnnìjìnnì. Bákan náà ẹ má gbàgbé ẹ̀bẹ̀ tí mo gbẹ̀ ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awikonko wípé ìgbàkigbà tẹ́ bá bá polówó ọjà pàdé ní ìkànnì yìí àbí lórí àwọn ìkànnì Àkàndá Ọ̀rọ̀ Awikonko tó tún kù ẹ gbìyànjú láti ṣe kóríyá nípa pé ẹ má fò kó lórí ìpolówó ọjà tẹ́ bá rí ń bẹ̀ ẹ má skip ẹ̀ kó lè jàǹfààní fún ọ̀rẹ́ yín ọmọ yín àbúrò yín àtolólùfẹ́ yín Àkàndá Ọ̀rọ̀ Awikonko tó ẹ já fẹ̀yìntì rẹ́múrẹ́mú bí ìṣe wa. Bákan náà ní kẹ́ gbà ìgbìyànjú láti subscribe sí channel yìí ẹ já fẹ̀yìntì rẹ́múrẹ́mú bí ìṣe wa kájọ gbádùn ìwé bínú ti rí wọn pé bá a ti jọ ń bá bọ̀ láti ìbẹ̀rẹ̀ kò sí eléyìí tá a kà tẹ́ ìgbádùn ń bẹ̀ ẹja tó ń jẹ ìgbádùn eléyìí náà orí keje jẹnìjẹnì. Ó ti lé lọ́dún kan tí Fọlárìn àti Ṣùbọ́lùkẹ́ ti di tọkọtaya bí ọmọ ìyá ni wọ́n jọ ń gbé pọ̀ ìjà sánsán kò dùn wọ́n rí bọ́ bá sì di pé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ sí le èyí tí ìbá fi di gbólóhùn aṣọ wọn á jọ dẹ̀hùn fúnra wọn bí ẹnìkan bá ti jẹ́ wúrẹ́ tẹ́nìkejì sì jẹ́ àgùntàn ọ̀rọ̀ tí ìbádìyàn pọnyánrin a sì tán bẹ̀ fúnra wọn ni wọ́n pẹ̀tù sọ̀rọ̀ ara wọn alágàtà kankan ò bá wọn dá sọ̀rọ̀ rí onísùúrù làwọn méjèèjì àléébù tó sì wà lára wọn kò bá nǹkan jẹ́ fún wọn. Fọlárìn àmọ́ wo mẹ́sẹ́ débi pé ó fẹ́ dàṣe jù Ṣùbọ́lùkẹ́ a sì máa tọpinpin àtẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ pàpọ̀ jù ìrí kọ́ dákẹ́ àfi kó béèrè kí ẹni tí ń bá sọ̀rọ̀ máa rò pé ó ń ṣàtójú bọ̀ ni ṣùgbọ́n mọ̀wá fóníwà ni ọ̀rẹ́ fi gùn kò sẹ́ni tí ọ̀làbùkù kankan lára. Ilé àdágbé ni wọ́n kó sí lẹ́yìn tí wọ́n ṣègbéyàwó ilé pẹ̀tẹ́ẹ̀sì ní ilé náà àwọn nìkan ló sì ń gbé bẹ̀ tòkè tilẹ̀ wọ́n ní àwọn abániṣiṣẹ́ mélòó kan o ọ̀kan máa wá bá wọn fọlẹ̀ ilé a sì bá wọn gé kó àyíká ilé lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀kan sì máa wá bá wọn fọṣọ iná dídá o àwo fífọ̀ o iṣẹ́ pẹ́pẹ́pẹ́ gbogbo yòókù iṣẹ́ ti Ṣùbọ́lùkẹ́ ni àmọ́ iṣẹ́ tó bá jẹ́ sí agbára tàbí iṣẹ́ kágòkè gbé nǹkan sọ̀kalẹ̀ tàbí iṣẹ́ tó bá jẹ mọ́ à ń tó ẹ̀rọ oríṣiríṣi ṣe Fọlárìn ní í ṣerú ẹ̀ omi ẹ̀rọ afami ni wọ́n ń lò a sì mọ wà déédéé kò sí à ń gbé garawa rodò lọ́pọ́n mi kò sí à ń gbé omi òjò ká tó rómi lò kò sí à ń fi dòró fa kànga tàbí à ń jìyà omi pàápàá. Àwọn méjèèjì ló níṣẹ́ lọ́wọ́ kùtùkùtù òwúrọ̀ ni wọ́n ti túká kúrò nílé oníkálukú agbọ̀nà bíṣẹ́ tiẹ̀ lọ ńgbà tí wọ́n bá pínyà bó bá dìrọ̀lẹ́ ńgbà mìíràn ọkọ ní kọ́kọ́ ti bíṣẹ́ dé ńgbà mìíràn ìyàwó a sì dé ṣáájú ọkọ. Àwọn méjèèjì ló ní kọ́kọ́rọ́ ẹnu ọ̀nà àbáwọlé lọ́wọ́ nítorí náà kò sí pé ẹnìkan dúró de ẹnìkejì lẹ́nu ọ̀nà níta òrìṣà tó dá ìkọ kò sọ pé ká máa dúró de ara ẹni. Lọ́jọ́ kan báyìí Ṣùbọ́lùkẹ́ ló kọ́kọ́ ti bíṣẹ́ dé kò sì pẹ́ jọjọ tí Fọlárìn náà fi dé ó bá ìyàwó rẹ̀ tó ń dúró dé ojú Fọlárìn tó fàro ńlọ kọ́kọ́ já Ṣùbọ́lùkẹ́ láyà kò sì fi ọ̀rọ̀ falẹ̀ tó fi béèrè ìdí tó fi rí bẹ́ẹ̀ ojú yín ṣe fàro tó báyìí ẹjà níbi iṣẹ́ rin àbójú yín ṣe kọ́rẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ìjà kọ́ ohun ayọ̀ lápá kan ohun tó kọni lóminú sì ní lápá kejì omi gbóná ló dàpọ̀ mọ́ tútù erùpẹ̀ ló yípọ̀ mérú àti ṣe yanjú rẹ̀ ẹ̀ ń pòwe ni àbẹ́ ń fẹ́ náà wọ́n gbé mi ga níbi iṣẹ́ wọ́n sọ mí di mọ́nẹ́jà wíwẹ̀ ráwẹ̀ o òun lẹ̀ sì wá fajúro tó yẹ kẹ́ máa jó kẹ́ máa yọ̀ ẹ kú oríire lèmi ò kì í o a kì í foyin sẹ́nu károjú ẹ kú oríire o iwájú lọ̀pẹ́ ẹ̀bì tí ń rí sí iwájú lẹ ó máa lọ láṣẹ Èdùmàrè ẹ mọ̀ ga sí ni lágbára Ọlọ́run ẹ ò ní relẹ̀ láéláé iṣẹ́ yín ò máa lọ síwájú sí ni o àdúpẹ́ o ò ti rí i iṣẹ́ mi tilẹ̀ ti ń lọ síwájú gan báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa lọ bá ilé iṣẹ́ wa wò ní Sápẹ́lẹ́ ní Lọ́kọ́jà ní Wọ̀rí ní Kàbà ní Jẹ̀bà ǹjẹ́ iṣẹ́ mi ò ti bẹ̀rẹ̀ sí lọ síwájú
iwájú níṣẹ́ mi ò mọ̀ lọ báyìí. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí olórí ayẹ̀wé owó wò Warri ni wọ́n gbé ṣiṣẹ́ lọ́jọ́ 5 òní. Ṣé bí ohun tí a fẹ́ náà nìyẹn tẹ́lẹ̀ èèyàn ṣe lè máa ṣiṣẹ́ títí kí ìgbéga má sí. Díẹ̀díẹ̀ làgbá kan nìyẹn. Ẹ máa lọ rí o, ẹ máa bọ̀ rí o. Ẹ bá lọ láàárọ̀ ẹ ó ṣáà lè máa padà wálé wá sùn lálẹ́. Ìyẹn ni kẹrùn kúnná dáadáa o. Ilé làbọ̀ sinmi oko o. Ewúrẹ́ bá jẹ lọ á padà wálé. Bágùntàn bá jẹ lọ á padà wálé. Gbégbé ìgbésóko olóko ẹ máa padà wálé dandan ni wò ó. Ó yé ọ yékéyéké. Wọ́n lọ sí Warri wọ́n ṣiṣẹ́ lọ́hùn wọ́n padà dé lálẹ́ wá sùn nílé. Àbí bẹ́ẹ̀ kọ́ ló ti dá a lámọ̀ràn. Kánà kò ní wọ́n máa lò ní àbí bàálù ni wọ́n máa wọ̀ tí yóò ti máa dúró dè mí lẹ́nu ọ̀nà kí n tó ṣíwọ́ níbi iṣẹ́ lọ́hùn. Bẹ́ẹ̀ nìyẹn dẹyẹ àjẹ́ tí ń fò kò lè ṣiṣẹ́ lọ́hùn kó sì padà dé ńjọ́ kejì bọ̀ǹtà sí ọjọ́ kan ṣoṣo. Ìrìn àjò ọjọ́ kan súlẹ̀ ní dé ọ̀hún. Iṣẹ́ àṣe làágùn ní ọjọ́ kejì. Bí iṣẹ́ ọ̀bá sì parí ńjọ́ kejì ọjọ́ kẹta náà àlàáfíà ara ni. Ọjọ́ kẹta tàbí ọjọ́ kẹrin lolúwa rẹ̀ ó tó lè padà wálé. Mo bá lọ mo sùnrùn 2 tàbí 3 lọ́hùn kí n tó padà wálé. Kòtò gìrìwò ṣe máa fò díẹ̀díẹ̀. Fífò tán lẹ́ẹ̀kan ṣoṣo ni bí èèyàn bá fẹ́ já sínú rẹ̀ tó ẹ mọ̀ ṣe ń wo. Sẹ́mi nìkan ni wọ́n wà máa dá sùn nínú ilé lálẹ́ nígbà tẹ́ ẹ̀ bá sí ń lé. Èmi ò lè máa dá sùn nínú ilé yìí o. Bí ọba ti ṣètò rẹ̀ sí o orí mi ò ní ṣe mí lẹ́mọ nìkan ṣoṣo. N ò yọ àwọn fẹ́ yàwó mìíràn lé ọ n kọ́ mọ́ ṣèwọ nìkan lọ́mọ dá sùn nínú ilé lálẹ́. Ọ̀rọ̀ àwàdà kọ́ o. Èmi ò lè máa dá sùn o láyé ìdágìrì àwọn adigunjalè yìí. Bẹ́ẹ̀ bá ti ṣe o ìbárò tèmi mọ́ ti ń rò o. Àbí o ó sì máa lọ sùn lọ́dọ̀ màmá òkè odò. Bó bá dìdájí kó máa jíbọ̀ wálé wá múra bí iṣẹ́. Bó bá dọjọ́ kẹta kó wá wò mí bóyá mo ti tìdálẹ̀ dé. Bí wọn bá tí ì dé kó tún padà sọ́dọ̀ màmá. Kò lè ju ọjọ́ kẹrin lọ tí wọ́n fi dé. Bó bá ṣe sí àkànṣe wọ́n sì ti mọ̀ tẹ́lẹ̀ kí n tó kò nílé. Wọ́n sì ti wé fún ọ ìyẹn ilé ọ̀hún ilé kókó nílé wa yìí àti ọ̀dọ̀ màmá òkè odò. Èmi ṣé kí n fi gbogbo aṣọ bàtà góòlù nǹkan ọ̀ṣọ́ gbogbo inú ilé kí n wá máa lọ sùn lókè odò bí amùsùà. Sì máa rú gbogbo nǹkan rẹ lọ. Àwọn nǹkan tó bá kan pájó jò fún ọ lọ nínú ilé. Àti pé ṣé kí n tún lọ kó wàrà tèmi bá màmá. Òrìṣà bó lè gbè mí kókó fi mí lẹ̀ bó ti bá mi. Látọjọ́ tí mo ti ń bà yín pé ká jẹ́ ká lọ kí wọn ó dà mélòó tá a lọ. Nígbà tí wàhálà wá dé kí n yọsọ lékè kí n di gbádàgbọ̀n kí n sọ fún Ọlọ́run pé mo dé. Mi nìkan màmá bí ni bí mi làkọ́kọ́ ọmọ wọn tó relé ọkọ. Títí èmi ò fi wá yàtọ̀ sí tàwọn yòókù. Ọmọdé peku ó déku jẹ. Ọmọdé pẹyẹ ó dẹyẹ jẹ. Ọmọdé wá pọ̀ràn gòdògbò ó rántí ilé tó gbé tọ̀ bàbá rẹ̀ lọ. Bá àbálẹ̀ ràn nìyàn lẹ́rù kò sì yẹ ká bá dínkù o. Àwa wé lọ ń wá tó wé ńgbà tó ọmọ tó lè sọ mọ́. Gbogbo ń tọ́ ka sílẹ̀ yìí kò tó sọ pé kọ́ ọ má lè sùn lọ́dọ̀ wọn bó bá di kàráǹgídá. Mo ò ní bínú bá wá sọ́dọ̀ àwọn lemọ́lemọ́. Èmi kọ́ o. Tèmi kọ́ lẹ̀ ń sọ. Bá a bá tiẹ̀ tí kókó ń lọ bẹ̀ wọ́n wò tẹ́lẹ̀ ni nínú kí wọ́n ti máa ṣe wá lálejò látàpọ̀ ara wọn rin lọ́jọ́kọ́jọ́ tá a bá ń lọ kí wọn. Màmá ọ̀wẹ́ nìkan kan lójú kí wọ́n tó fòkèlè bọ́nu. Dídùn lódùn là ń bọ̀ rẹ̀ jẹ̀fọ́ tílé oge tóge jẹ. Ṣé nígbà tá a sá wọn tì tá a gbọ́ pé bí ń pa wọ́n ni àbí pẹ́lú mìíràn yìí dọ́dọ̀ wọn. Tọ́jà òyìnbó ọmọ pẹ́rìn kan wà. Tèmi kọ́ lẹ̀ ń sọ o. Nbo lo wá ń bọ̀rọ̀ bọ̀ yìí. Mo mọ̀ pé ọpẹ́ tó ti pinnu kun ọ̀rọ̀ síkùn tó ti ń wọ̀ ọ̀nà tó fi sọ àkókò wá tó ọ̀rá ààyè rẹ̀ lónìí. Ọ̀rá ààyè gbá mi ń gbó lóun bó ti wọ̀ ọ́. Ọ̀dọ̀ Àmọ̀kẹ́ ń kọ́. Ṣé ó lè lọ máa sùn lọ́dọ̀ rẹ̀. Ilé wọn ní ibodè ìdálẹ̀. Ibi gbogbo kúkú lọ́nà lẹ́rùn. Alára a sì níyè gan. Kò síbi tá a yà sí tí wọ́n kọ̀ wá ń bẹ̀. Bẹ́ẹ̀ ló dára o. Kí n máa lọ sí kẹta nídìí ọ̀ràn. Ẹ sì mọ̀ wípé ìjà ojú àìgbébì kan ni Àmọ̀kẹ́ máa ń bọ́kọ rẹ̀ jà nígbàkúùgbà. Kémi wá máa lọ sùn lọ́dọ̀ Àmọ̀kẹ́ kó rò pé bọ́yá àjọrò èmi àtọkọ orin kó rò pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yín là ń dá. Tí mo sì ti jẹ́wọ́ fún yín pé kó tó di pé èmi yín fẹ́ra wa ọkọ rẹ̀ wọ́n ti fi gbà kan lé mi kiri rí tó fẹ́ mọ sọ̀rẹ́ mi. Èmi ni mo gbà fún. Kó wá jẹ́ pé ilé wọn ni wọ́n máa gbé nígbà tẹ́ ẹ̀ bá ti sí ń lé. Ibi tí ò ti sóòótọ́ àti ìfọkàntán ra láàrin tọkọtaya wọn
kí tèkíní tèkejì wọn mọ̀ gbára tí gun ọ̀gbọ́n gbára wọn gbọ́. Ẹ mọ̀ sọ mi lórúkọ tèmi kì í jẹ́ o, ẹ mọ̀ fẹ́ràn mi púpọ̀ o, káráyé sọ pé mo fẹ́ darí onílé rú ni, kí gbogbo ayé ọmọ fún mi ṣẹlẹ́yà, kí n máa lọ sùn nílé ọkọ ẹ̀gbọ́n mi. Bó bá wá yá rámọ́tì ìtọ́rọ̀ láàrin àwa lára ní ẹ̀yin gá wa mọ̀ fẹ́ nà ẹ̀ mọ́ lukoro ẹ̀ mọ́ pẹ́rọ̀ sọ àbí kẹ́ tilẹ̀ sójú abẹnukó bí mo mọ̀ mọ̀ yẹn lé ọkọ Àmọ̀kẹ́ láti máa lọ yọ ilẹ̀ dání. Mo dúpẹ́ o, ẹ ṣé púpọ̀, ẹ kú fẹ́. Èwo lọ wá fẹ́ ṣe? Ìjẹ̀bú ọ̀dà, Ìjẹ̀ṣà òṣùwọ̀n, iṣẹ́ ló sì wá gbé ọ lọ sí Ìjẹ̀bú-Jẹ̀ṣà yìí. Ó ti wá ṣe dandan sáà ní pé kọ́ ọ máa sùn síbì kan bí wọ́n bá sí ń lé. Ọ̀rọ̀ Ìjẹ̀bú-Jẹ̀ṣà kọ́ lè yí o, kò sí nǹkan kan tí yóò ṣẹ̀rù bà mí. Inú ilé ní náà ni wọ́n máa gbé bẹ́ẹ̀ ò bá sí ń lé. So nǹkan tí yóò fẹjú mọ́ mi inú ilé yìí ni wọ́n máa sùn. Nígbà tí n ò ní sọ fẹ́rìn kankan pé n ò rí pé ẹ ò sí ń lé, ẹ̀yin náà ẹ sì dákun o, ẹ̀ṣẹ̀ nu fẹ́ mú o. So tó ń gbẹ́rìyàn nínú ilé o, ẹ̀rù kan máa ń bàyàn lásán ni. Ìgbéga sẹ́yìn ló fà á, inú mi sì dùn sí. Bó pẹ́ bóyá ẹ sàmọ́ padà wálé náà ni, bó pẹ́ títí 20 ọdún bọ̀ ákọ̀ọ́là ìyẹn ni wọ́n máa sùn, n ò ní mọ tàràkà kiri. Ṣé bí ohun tí mo kọ́kọ́ dá nímọ̀ràn náà nìyẹn. Ìwọ lọ bẹ̀rẹ̀ sí sọ pé gídá ìgbádá ìgbodò máa sùn nínú ilé, má lọ mọ kó wàhálà tí wàá bẹ ẹlòmíràn. A kì í bá ní tan káfa ní tan ya. Wàhálà ilé kálukú tó lẹ́rù, ẹrù tó ní kálukú dìkalẹ̀ tó wọ̀ lọ́rùn láì ṣẹ̀ṣẹ̀ mọ́ gbàtẹ́ lòmíràn gun. Sí kòkó lájà kan ju pé à ń dẹ́rù bara wa lọ. Bẹ́ẹ̀ èèyàn bá ti tilẹ̀kùn lálẹ́ tó sì jókòó sínú ilé, sóhun tó lè wá bá a. Mo pe húsù lódò, mo pẹja nínú pápá, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ọmọdé ló yẹ kẹ́rù ọmọ bà nínú ilé, ọmọdé ló lè má lè máa dá sùn nínú ilé ní nìkan ọmọ sùn bí wọn bá ti sí ilé, nǹkan kan ò ní gbé ọjẹ lóru. Ṣóbólò kẹ́ dá sùn nínú ilé ní tòótọ́. Lọ́jọ́ tí Fọlárìn lọ sí Wọrí, ńgbà ògún gbá àwo òsìgbọ́n àgbo títí àárọ̀ ọjọ́ kejì ó ti ẹ̀sùn fọnfọn ni títí ilẹ̀ fi mọ́. Kò tètè mọ̀ pé ilẹ̀ ti mọ́ pẹ̀lú. Àfìgbà tó ń gbóhùn rédíò láti ilé kan lọ́ọ̀kan, àṣé bàbá dá sùn nínú ilé, kò sí ti mú ní jẹ lóru. Bó ti jí ló tọ́jú inú ilé tọ́wẹ̀, tó dáná oúnjẹ tó jẹun, tó múra, tó tilẹ̀kùn ìtálé, tó sì wọ̀nà ibi iṣẹ́ rẹ̀ lọ. Àṣé ní tòótọ́ èrò sí ń bì kankan ju ọkàn ẹni lọ, inú ẹni lẹ̀rú wà. Níbi iṣẹ́ ni kàyéfì àkọ́kọ́ ti sọ lù ú láyà. Ẹnìkan tó pàdé lókì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí tàkùrọ̀sọ kí àkókò ìbẹ̀rẹ̀ iṣẹ́ tó tó. Àwọn méjèèjì ló ètè dé kí iṣẹ́ tó bẹ̀rẹ̀. Ọjà wo lọkọ̀ rí ó ti Wọrí dé? Ṣóbólòkẹ́ bóyá lọ́la bóyá lọ́túnla, bọ́bá ti yá lọ́hùn sí ni. Ṣóbólòkẹ́ ti dáhùn tán kó tó fura sí ìbéèrè yìí. Nígbà tó já nínú, ó wá fẹ́ mọ bí onítàn ṣe mọ̀ pé ọkọ òun lọ sí Wọrí tàbí pé ò sí nílé. Ó mọ̀ pé ó lọ Wọrí ni. Bó ṣe béèrè níta ló sọ fún ọ. Tani ò mọ̀ ní gbogbo ọ́fíìsì wa yìí, bá a mà ti ń yọ́ só ni wọ́n mà ń yọ́ gbọ́. Bóyá o rò pé kò sẹ́ni tó gbọ́ pé o ti dàyà mọ́níjà ni. Iṣẹ́ àṣeyọrí ni yóò máa ṣe o, lágbára Ọlọ́run. Kò ní rí ibi ìkọsẹ̀, kò ní rí alákòóbá o, ọkọ ọba ò ní sálẹ́sẹ̀ o. Ó ẹ̀ lókù kó wẹ̀ fún wa o. Irú oríire bẹ́ẹ̀ ò ṣe é dágbé pamọ́ o. Pì làyà Ṣóbólòkẹ́ ń lù bí wọ́n ti ń sọ̀rọ̀ yòókù lọ títí wọ́n fi ṣíwọ́ lẹ́nu sẹ́rọ̀lẹ́. Inú fu ẹ̀dọ̀ fu ló fi ń rìn káàkiri. Ohun tí òun ti ń rò pé kò sẹ́ni kankan tó mọ̀ wípé tó mọ̀ nípa rẹ̀, òun nìkan lòun ọmọ dá sùn nínú ilé. Àṣé àwòdì òkè lóhun tí ọmọ pé kedere lára lè rí òun. Gbogbo ọ́fíìsì yìí ló ti mọ̀ yìí o. Ta ló tún ti mọ gbogbo àwọn ará àdúgbò ńkọ́? Ǹjọ́ sápamọ́ fún wọn. Àwọn aráàlú ò ti ní mọ̀ káàkiri bí dájúdájú kò sẹ́ni tó mọ̀, kò sẹ́ni tí kò mọ̀ ní ọ́fíìsì àwọn Fọlárìn fúnra rẹ̀. Àṣírí ibẹ̀ wá dà mọ́ o. Àṣé òkú tó ń lò ń sin ẹsẹ̀ rẹ̀ ti ń yọ síta. Tìrònú ló padà délé ńrọ̀lẹ́ ńgbà tó sì wọlé nu iṣẹ́. Tààrà lọkọ̀ rí sílé tó wọlé lọ tó sì ti gbogbo ilẹ̀kùn mọ́ra rẹ̀ gbọ̀ngbọ̀n sínú ilé. Ìgbé tá a bá fi yọ̀ sí ní somi sí, ilé ìpín là á pàpín sí, ilé ìkùrọ́ là á pèkùrọ́ sí. Síbẹ̀síbẹ̀ bí ẹ̀fúùfù ń fẹ́ lásán, àtàgìrì àwò fèfèfè àdìmọ́ àga tó jókòó lé borí òjìji fèrè a máa gbọ̀n sìsìsì. Nígbà tí kò tí ì mọ dásùn bẹ́ẹ̀ rí látẹ̀yìn wá kó tó lè mọ̀ra yọ sàn díẹ̀. wèrèwèrè ló ń tatí ńgbà gbogbo bí alágànná. Ẹni tó ti fún ìbẹ̀rù ṣe sẹ́ lọ́wọ́ láàárọ̀ níbi iṣẹ́ ló ti dá èyí sílẹ̀ bí tí ọ̀gbọ́n yìnkìn
inú kì í bàjẹ́, ọ̀tàn gbogbo iná inú ilé pátápátá, àtèyí tó nílò rẹ̀ àtèyí tí ò nílò rẹ̀, gbogbo inú ilé, gbogbo ìta àti gbogbo ẹ̀yìnkùlé wá mẹ́lẹ̀ rókóso. Ó fẹ́ kó dàbí ẹni pé fọfọfọ nínú ilé kún fẹ́ nìyàn, kí ẹ̀rù àti máa bọ̀ lọ́dọ̀ òun kó lè máa bà wọ́n níṣẹ́ ibi. Ó wọ yàrá rẹ̀ lọ, ó mú ìwé kan, ó fẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn, ó fẹ́ máa ka ìwé yìí. Àtótó arére lórúkọ ìwé tó mú náà, ó ti kàwé yìí rí tẹ́lẹ̀, ṣùgbọ́n ó tún fẹ́ tún un kà nítorí pé ìtàn tí tó wà nínú ìwé ọ̀hún dùn jọjọ, àti pé kí èròkérò ọmọ bà ráàyè wọnú òun. Ó fẹ́ máa gbádùn ìgbòkègbodò Àlàbá nínú ìran náà. Nínú ìtàn náà, ó fẹ́ máa ka iṣu gbogbo tí Àlàbá pa pèrí tí yóò sí ìwé. Ibi tí òdì ẹ̀wù ti ń kọ́ Àlàbá níṣẹ́ olè jíjà ló sì kò tí ì ka ojú ewé mẹ́rin tán tí rònú oríṣiríṣi fi gba ìtàn tó ń kà kúrò lọ́kàn rẹ̀. Kò tí ẹ̀ mọ̀gbà tó pa ìwé náà dé tó fi ìwé náà lé tòsí ìrọ̀rí tó gbé orí lé tó sì ronú lọ́ra bí dun. Àfá ń sọ̀rọ̀ lọ́wọ́, òjò bẹ̀rẹ̀ sí kù. Ó ní Ọlọ́run ń jẹ́rìí ọ̀rọ̀ tí òun sọ ni. Ǹjẹ́ kó ń wọ́n máa ka ìtàn tó dùn, kó ń wọ́n má bàa ráàyè ronú kírún, kí ọkùnrin ó lè kúrò níbi èrò àwọn ọlọ́ṣà àti ibi tí olórí àwọn olè ti ń kọ́ ọmọọṣẹ́ rẹ̀ níṣẹ́ ńlò ń sí. Kẹnu wọn mọ̀mọ̀ ríran o, káwọn ọlọ́ṣà ọmọ máa bọ̀ ní tòótọ́ o. Káti ẹ̀ sọ pé olè wọlé dé báyìí ńkọ́ o, kí lòun ó lè dá sí i? Ká sọ pé àwọn olè ń fọ́lẹ̀kùn lẹ́nu ọ̀nà àbáwọlé, ọ̀nà wo lòun ó lè gbà borí wọn? Irú túwo lèkúté rí pa níwájú ológbò, ṣùgbọ́n kí wọ́n tó lè borí òun ó bá wọn fìí díẹ̀. Òun lè má lè ṣe gudugudu méje yàyà mẹ́fà, ìgbọ́n bóun bá ṣe gudugudu mẹ́ta yàyà méjì. Ẹni tó sọ ọ̀yà ní fìlà náà ṣáájú ẹran, òun lè fóònù sí tẹ̀sán àwọn ọlọ́pàá àkàṣe. Wọ́n lè máa wá àwáwí o pé àwọn ò ní mọ́tò kankan lẹ̀ tí àwọn lè rí gbé wá bá ẹni tó ń fóònù pé àwọn. Ọ̀ràn tí ọjọ́ kan bẹ́ẹ̀ tí ẹnìkan fi fóònù pé àwọn ọlọ́pàá lóru pé àwọn ìkárọ̀ ọlọ́ṣà kan fẹ́ wọnú ilé òun, tó ń bi àwọn ọlọ́pàá pé kí wọ́n jọ̀wọ́ tètè wá gbóhùn sílẹ̀ lọ́wọ́ àwọn olè náà. Ó gbé tẹlifóònù lọ́wọ́, ó sì ń dọ̀bálẹ̀. Dídáhùn tí ọlọ́pàá tó ń bá sọ̀rọ̀ ó dáhùn. Ó ní ǹjẹ́ ó lè dáhùn olè náà mọ̀? Nígbà tí onítọ̀ọ́rin bá wo lòun ó ṣe lè mọ̀ wọ́n nígbà tóun ò tilẹ̀ tí ì rí wọn sójú. Ọlọ́pàá yìí béèrè pé báwo ló ti ṣe wá mọ̀ pé olè ní wọ́n? Ó sọ fún ọlọ́pàá náà pé wọ́n fọ́ wíńdò nísàlẹ̀ ilé òun ni. Ọlọ́pàá ọ̀hún ní bí àwọn olè náà bá wọlé, kí ẹni tó ń fọ́ọ̀mù mú iye tí ọwọ́ rẹ̀ bá lè ká nínú wọn kó máa kó wọn bọ̀ ní tẹ̀sán lọ́dọ̀ òun. Sírò àwọn ọlọ́pàá yìí lèèyàn lè ké sí bí ọlọ́ṣà bá dìgbò dé. Àwọn aláìní kan ṣe ọmọ tí ó kú lọ́jọ́ kó mọ jáde. Ẹ̀rù túbọ̀ bá Ṣóbólòkẹ́, ó bẹ̀rẹ̀ sí sọ kóló ó ń gbọ̀n sìsìsì. Ńgbà tó yá, ó wá ki ara rẹ̀ láyà, ó sì bùn ara rẹ̀ ní sùúrù. Ńgbà yìí ni ọkàn rẹ̀ bẹ̀rẹ̀ sí balẹ̀ díẹ̀díẹ̀. Ó dìde ńlẹ̀, ó paná yàrá tó sùn sí, ó wá bọ́ sójú wíńdò, ń wo gbogbo àdúgbò yíkáyíká. Ó ríran kedere dé ìsàlẹ̀ ilé, orí ojú títì kétékété. Bẹ́ẹ̀ náà ló sì ń wo àwọn ilé òdì kejì títì láìsí ìdíwọ́. Yòò ní gbogbo rẹ̀ mọ́lẹ̀. Ó mọ̀ pé níbi tó ń wà ní tòun kò sẹ́nìkan tó lè rí òun, nítorí pé òun ti paná yàrá tóun ti ń wo gbogbo àdúgbò yíkáyíká yìí. Lójijì lọ́gbọ́n tí nǹkan kan dún wẹ́rẹ́ ń sàlẹ̀, ọgbọ̀n rìrìrì, ara rẹ̀ sì ṣẹ́gìrì, orí rẹ̀ fẹ́ fò lọ. Ọdẹ títí mọ́ kẹ́kẹ́ kò tún gbé mọ́. Èkúté ilé ni bí o àbí ó lè sí ni. Irú ìlà yìí ló ń wá kóra òun sí èyí ní àkókò tó yẹ kó ń ọmọ yọ pé ọkọ̀ ó ní ìgbéga lẹ́nu iṣẹ́ rẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá ń fẹ́ joyin náà àpáta kò ní máa wẹnu àáké. Adùn ní gbẹ̀yìn ewúro. Tààrà lọ sórí tábìlì tí wọ́n gbé tẹlifóònù kà. Ó kì tẹlifóònù mọ́lẹ̀, ó gbé sétí, ó gbé sẹ́nu, ó sì tẹ nọ́mbà kó ọlọ́pàá. Kíákíá lọ́gbọ̀n ẹnìkan tó gbé tẹlifóònù ní tẹ̀sán. Hello, tẹ̀sán Òkè Ọjà, ta ló ń sọ̀rọ̀? Èmi ni o, láti nọ́mbà 18 títí Ìdẹ̀ra. Àwọn olè kan ní kànlẹ̀kùn máa lórí o, ìdákin wá gbà kalẹ̀ o. Hello, ṣé wọn ò tí ì rọ́nà wọlé? Wọn ò tí ì wọlé o, ṣùgbọ́n gbàgbàgbà tí wọ́n ń kànlẹ̀kùn kò fọkàn wa balẹ̀ nínú ilé o. Ìdákin ẹgbàá ní o. Wọ́n mẹ́lẹ̀kùn jégejège, wọ́n sì ní ká sílẹ̀kùn fáwọn pé tá a bá tètè wá sílẹ̀kùn, báwọn bá fipá wọlé tán àwọn fojú wa rí mọ̀ bo. Hello, ṣe pọ̀ díẹ̀ nínú ilé àbí wọ́n nìkan ni? A pọ̀ díẹ̀. Mọ gbogbo èèyàn nídìí wọ́n ti domi tí wọ́n tilẹ̀ bẹ́bẹ́ mọ́ yàrá wọn. Èmi ò gbóhùn ẹnì kankan o, ẹ dákun ẹ gbà ní o. Má mi kàn,
à ń bọ̀ ó gbé tẹlifóònù kalẹ̀. àdánwò ni ká dùbúlẹ̀ ká dejò ká gbèrọ̀rọ̀ ká sọ pé a kú ká wá wo ẹni tí ó ṣèdárò ẹni ká sì wo ẹni tí yóò fi ní ṣẹlẹ́yà. ó yin ara rẹ̀ pé ọgbọ́n ńlá ló ń dà tó ń sọ pé nọ́mbà 18 ni tó ń sọ pé nọ́mbà 17 nítorí pé iwájú ilé tó ń wà yìí gan ni nọ́mbà 18 wà. bí àwọn ọlọ́pàá bá dé bí wọ́n bá bá olè níwájú nọ́mbà 17 wọ́n kọlù wọ́n náà ni. wọn ò ní sọ pé kì í ṣe ilé tí wọ́n ti ké pe àwọn. bí wọ́n bá sì dé tí wọn ò rí olè kankan àwọn ará nọ́mbà 18 ni wọ́n mọ̀ bá rojọ́ kì í ṣe ohun kò sí ohun tí yóò kàn án lọ́wọ́ tàbí lẹ́sẹ̀ ńbẹ̀. òun kàn máa gbókèrè wòran ni. bó ti ń ronú yìí lọ́wọ́ ló bẹ̀rẹ̀ sí gbọ́ tí mọ́tò àwọn ọlọ́pàá ń gbó wáwò 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 bọ̀ bí ajábọ̀ lójú ọ̀nà. kò sì pẹ́ rárá tó fi dé iwájú ilé tó sì dúró nísàlẹ̀ lójú títì. Ṣùbọ́lùkẹ́ yọjú lójú wíńdò wọ́n sì ń wo àwọn ọlọ́pàá bí wọ́n ti ń bọ́lẹ̀ nínú mọ́tò wọn. ọlọ́pàá 4 ló sọ̀kalẹ̀. àwọn mìíràn sì tún wà nínú mọ́tò tí àwọn ọ̀sọ̀ ní tiwọn. gbogbo àwọn tó sọ̀kalẹ̀ ló mú ìbọn kónkónkónkó lọ́wọ́. ó rí bí wọ́n ti rọra rìn lójú títì tí wọ́n ń wọ̀ tún wò sí tí wọ́n ń wòkè wọlẹ̀ tí wọ́n ń rin títì náà lọ síwájú sẹ́yìn. ọ̀kan nínú wọn gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lókèrè lọ́wọ́ wọ́kítọ́kì ni wọ́n ń pe ẹ̀rọ náà. Ṣùbọ́lùkẹ́ ti gbọ́ bẹ́ẹ̀ rí. ńgbà tó ṣe wọ́n lọ síwájú ilé tí wọ́n ti rí nọ́mbà 18 lára ògiri. ọ̀kan nínú wọn kànlẹ̀kùn gbà ẹ káalẹ́ ń bí o. ọlọ́pàá ló ń kànlẹ̀kùn o. ńgbà tí ẹnikẹ́ni ò dá wọn lóhùn wọ́n tún kànlẹ̀kùn tagbára wọ́n mí jìgìjìgì. ọpẹ́ díẹ̀ Ṣùbọ́lùkẹ́ rí i pé bàbá onílé ọ̀hún sí wíńdò kan lókè ṣùgbọ́n bàbá yìí ọ̀tán ná kankan sínú ilé tí ènìyàn fi lè rí i. wọ́n ní láti jẹ́ pé ó fẹ́ rí i dájú pé àwọn ọlọ́pàá ní tòótọ́. àyè sáàlè bàbá yóò ṣe é báwì kí ènìyàn má bàa máa dẹ́sẹ̀ eku kọ́kọ́wọ́ bo ejò lẹ́nu. bàbá yìí ní láti rí mọ́tò àwọn ọlọ́pàá nsàlẹ̀ níwájú ilé rẹ̀ báyìí. ó sì ní láti rí àwọn ọlọ́pàá 4 tó yàn níwájú ilé láìpẹ́sẹ̀. ó dá wọn lóhùn ẹ káalẹ́ o. ọ̀hún ṣebí ẹ̀yin lẹ pè wá a sì dé tán ẹ wá pe rọrọ mọ́lé níyẹ̀wò. àwọn olè ọ̀hún ti lọ ni àbí níbo ni wọ́n wà? olè wo ẹ̀yin kọ́ lè fi fóònù pé tẹ̀sán wa pé olè kan dà yín láàmú. olè tẹ̀sán fóònù àwọn ò ní fóònù nínú ilé wa o dípò pàmò fóònù ṣàgọ́ ọlọ́pàá. ilé ọ̀kan hùn ilé ẹ̀gbẹ́ títì ọ̀hún ilé tó wà ní kọ́nà lọ́hùn àwọn ilé mẹ́tẹ̀ẹ̀ta tí tẹlifóònù wà nù ládùúgbò yìí o. lọ́dọ̀ wa ní àwọn ò ní fóònù. àlèyẹlé tí mo wí ń wò nọ́mbà 17 iwájú ilé yìí nọ́mbà 25 lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn nọ́mbà 12 nìkan náà kàn ọ̀tán o ládùúgbò wa yìí o. àwa o nílé tiwa níyì o àwọn ò ní fóònù o. ẹ lọ wọ̀dọ̀ wọn lọ́hùn bóyá àwọn ni wọ́n fóònù sí. ẹ kú iṣẹ́ o. bàbá ìpa wíńdò rẹ̀ dé pi ó sì ti pinpin mọ́ra sọ́hún. Ṣùbọ́lùkẹ́ òmìnira mi tó dúró sí lára wíńdò yàrá rẹ̀ ibi tó ti ń wòran ìjàngbọ̀n tó dá kalẹ̀. kò dá sí ọ̀rọ̀ tí wọ́n ń sọ tó nílé tọlọ́pàá torí pé wọn ò pé sí i bó tiẹ̀ jẹ́ pé ọmọ pé òun lọ dáadáa tó dá gbogbo rẹ̀ sílẹ̀. òdìjà rẹ̀ ta kété bí orí kéèsù ọ̀dàrà ń gbọ́ tọlọ́pàá kan ń sọ̀rọ̀ wo ìwọ wòlíì ọkàn yẹn tí wọ́n ní wọ́n ti ní tẹlifóònù wò ná. bóyá ìbẹ̀rù bojo lọ́jẹ́ kó nítọ̀hún ó sì nọ́mbà lépè ìwọ́n tiẹ̀ rìn lọ sí kọ́nà ọkàn yẹn wò kó wò ó bóyá o lè rí nǹkan kan bó ti ń lọ. Ṣùbọ́lùkẹ́ ń wo ọlọ́pàá kan tó yan bọ̀ sọ́nà iwájú ilé tí òun wà. ọlọ́pàá yìí dé ẹnu ọ̀nà ó sì kànlẹ̀kùn kókókó. Ṣùbọ́lùkẹ́ òmìnira ibi tó gbé ń wòran lára fèrèsé rìgìdì ló dúró láì fọhùn. bó tiẹ̀ ní kò ń wọ́n dáhùn ohùn rẹ̀ ọmọ gbọ́n ni kò ní lè sọ̀rọ̀ kétékété wọn ò dáhùn o. ọlọ́pàá yìí ṣàlàyé fún ọ̀gá rẹ̀ yílé náà po kó má ṣe pé àwọn olè ọ̀hún ti wọlé lọ ni tàbí pé wọ́n ti sá sẹ́yìn kò lé wọ́ ìwọ náà ẹjọ́ lọ ẹyẹ gbogbo ilẹ̀kùn sálẹ̀ wò. lóòótọ́ àwọn ọlọ́pàá ń tẹ́lẹ̀ kòbàkòbà yíká ilé náà ńgbà tó ṣe wọ́n gba ọ̀nà ẹgbẹ́ kejì lọ́hùn yọjú sí tètè wọ́n ti yí ilé náà po nìyẹn. wọ́n ń wá irọ́ yí ilé po kò dàbí ẹni pé nǹkan kan yẹn gẹ́ o a ò rí nǹkan kan tó ṣàjèjì kò dàbí ẹni pé èyí ni wọ́n wà. àbórúkọ títì lónítàn sì pè kó ṣe pé títì eléyìí kọ́ bóyá láti títì míì ló ti fóònù pè wá ó lè jẹ́ bẹ́ẹ̀ o. àìbalẹ̀ ọkàn sígbẹ́rà tí ò lè fi nìyàn dá làwọn ọlọ́pàá bá padà kó sínú mọ́tò wọn tí mọ́tò wọn sì sí wọn lọ ní tiwọn.
wọ́n ti dẹ́sàpín èwo ló tún kù. Ara Ṣùbọ́lùkẹ́ náà wá balẹ̀ wọ̀ ó sì padà sórí ibùsùn rẹ̀. Ó dùbúlẹ̀ ọmọ báyìí pé bí ìdágìrì bá dé tó ń bá fóònù ságọ́ ọlọ́pàá bí ẹni eégún lé ni wọ́n mọ̀ sáré bọ̀ wá jẹ́ òun. Bí ilẹ̀ bá ká òun mọ́ ńgbà kankan ìbẹ̀rù sí mọ́ fòyà náà ò sì sí mọ́. Fanfanfan ló sùn lọ láì mìíràn títí ilẹ̀ fi mọ́. Ìtìgé ń yájú ni nígbà tí ọkọ rẹ̀ yọ Dékúnlé nírọ̀lẹ́ ọjọ́ kẹta. Bí oyin bí àdó nínú Ṣùbọ́lùkẹ́ dùn àfi bí ẹni pé àkọ́kọ́ tí wọ́n ẹ̀sẹ̀ ń fẹ́ra wọn láfẹ́sọ́nà ni my dear ọjọ́ náà bí ìtọ́jọ́ tí wọ́n kọ́kọ́ dìjọ pinnu pé àwọn fẹ́ ara àwọn ni. Àṣebọ́pẹ́ títí ohun tó lè ń bọ̀ wá rọ̀ ó ròyìn ọ́tọ́lẹ̀ lá bí àárò ọkọ òun ti sọ ohun tó àṣírí tàn ríra wa lójoojúmọ́ ni ò jẹ́ kí n mọ iye yín. Ọjọ́ mẹ́ta tẹ́ ẹ lọ yìí bí 20 ọdún lórí lójú mi òkèlè gan kò lọ lẹ́nu mi tààrà. Àrífín ilé tí kì í jẹ́ ká jẹ òròmọdìẹ. Tí wọ́n wí pé a kì í fojoojúmọ́ rí ọkọ ẹni àójoojúmọ́ ló yẹ ká fi máa rọ́kọ ẹni o. Ọjọ́ kelòó ló wáyé kéèyàn máa rí ọkọ rẹ̀. Ògèrè orí ọ̀rọ̀ ló ń rí sọ kò sọ̀rọ̀ délẹ̀ bẹ́ẹ̀ sì ni gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ń bẹ nísàlẹ̀ ògèrè kẹ̀tẹ̀pẹ̀ ló sì wà nísàlẹ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀. òun ti wá rí o mọ́níjà bí àwàdà bí ìbéèrè obìnrin pẹ́ lóde ọ̀fọ̀ yàyà wọlé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àyà mi kọ́kọ́ já pé ǹjẹ́ n ó lè kájú sí ọ̀hún. Ṣùgbọ́n nígbà tí mo dán bẹ́ẹ̀ ni pé iṣẹ́ tí mo ti ń ṣe lójoojúmọ́ ni. Bí ó bá wa rọrùn bẹ́ẹ̀ ni bóyá ọ̀la bóyá ọ̀túnla ni wọn bá tó padà dé. Bí ìgbà tí èèyàn wẹ àwòrè kó tó kú nílé sí lọ́hún. Ẹ̀bùn tí mo rí gbà kò mọ níwọ̀n. Gbogbo ìmọ̀ràn tí mo sì gbà wọ́n lọ́hún nípa iṣẹ́ wọn pọ́nkán ni wọ́n hàn wọn bí wọ́n sì ń dúpẹ́ àdátúndá. Àmọ́ àìlè máa padà wálé wá sùn lálẹ́ yìí ẹ ti gan ni o. Ẹ bá máa gbìyànjú kẹ́ ẹ máa wálé ó bá dàárọ̀ ọjọ́ kejì kẹ́ ẹ máa padà sọ́hún. Ṣebí kẹ́ sá ti parí iṣẹ́ ọ̀hún ni ẹ̀yin sì lọ̀gá ara yín. Ìgbà tí ẹ bá tó parí rẹ̀ náà ni kò lè ṣe kó má jarán àtẹ̀mọ́nu àwé ìmẹ́nu kúrò káwé títí kágèjá ẹni ẹlẹ́ni ṣe ká tún bẹ̀rẹ̀ àríyànjiyàn lórí ìyẹn ni. Láti bó síbo ní kí n ti máa lọ máa bọ̀ bí ìlẹ̀kẹ̀dẹ́ àtiró ọ̀nà rẹ̀ dá o. Àmọ́ ó ṣeé ṣe o bí èèyàn bá ń wọ bàálù bí mo ti wé ń jọ́ sí. Àwọn tó sì níṣẹ́ wọn tí wọ́n rán mi iṣẹ́ wọn ò wá fún mi lówó ẹ̀rọ̀pléènì ṣá o owó ọkọ̀ wọn fún mi o. Bóyá o lè bá mi ṣèrànwọ́ kó o bá mi fóun sí kí wọ́n ro tèmi dà sí láàrin èrò nítorí tiẹ̀ àyà mọ́níjà àṣẹ́sì mọ̀kóbìnrin lèmi. Àyà mi ò kí tó kẹ́rù ó mọ̀ fi máa bà mí bó bá pè mí nìkan sínú ilé o. Ẹ̀rẹ́ ni bá fọ́n gan kò sí kò ya ẹni tó yarí tó sì dé tí ni. Kí ló ń jẹ́ kí ló gbé ọjẹ́ lánàá níjẹta kò sí o. Ṣùgbọ́n bó o bá jókòó ti tẹlifíṣàn kóńgó tó kó bá lé lálẹ́ lòun ó ti gbé ọ lọ. Kí ló ṣẹlẹ̀ sí ọ ńgbà tí n ò sí nílé ọ̀hún ní tòótọ́ kò sáyẹ̀dá tó ṣẹlẹ̀ sí mi. Níjẹta mo ti ẹ̀sùn mo tàkiri nípa mo yájú pẹ́ títí ilẹ̀ fi mọ́ wókẹ́ mo ta. Ṣùgbọ́n lánàá ká má parọ́ bó bá ṣe pé mo rọ́nà rẹ̀ ni bá sá kò nílé bá lọ sùn lọ́dọ̀ màmá bá àtijọ́ sọ́njọ́ kan ẹ̀rú bẹ̀rẹ̀ sí ní bà mí káṣù tọ́kẹ́ yóò fò bí yóò fò. Kìí ṣe mi lọ́kọ́kọ́ dámọ̀ràn bẹ́ẹ̀ pé kó máa lọ sùn lọ́dọ̀ màmá. Ìwọ kọ́ lọ sọ pé kinní kan ṣẹlẹ́dẹ̀ ń pàgọ́. Mo ní kó máa rọ̀dọ̀ màmá lọ sùn mo ní kinní kan mo sì kúkú ṣàlàyé ìdí tí ò fi yá mi lára láti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Bí bá ṣe pé ti jẹ́ ká máa lọ kí wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tẹ́lẹ̀ ni ilé bàbá ọmọ ṣe lè bọ ọmọ lẹ́rù. Ṣùgbọ́n ó tún gbé dé o. Wọ́n jẹ́ ká mọ káwúrẹ̀ yìí mọ́. Bó o bá fẹ́ ó kù sọ́wọ́ rẹ bó o sì fẹ́ ọwọ́ rẹ náà lọ́wà. Bó ti wo ni làásìmọ̀lé ẹni bẹ́nu ilé yìí bá ti Ọlọ́run o lè máa sùn sí i. Bẹ́rù ọ̀bá ní máa bà ọ́ bó o bá sì tún wù ọ́ o lè lọ sùn lọ́dọ̀ màmá. Bó o bá sì fẹ́ mo sì tún dámọ̀ràn ọ̀dọ̀ Àmọ̀kẹ́ bí kò máa lọ ilé wọn ò kúkú jìnnà tààrà. Ìwọ lọmọ tí ń lé ọ lọ́dọ̀ àwọn tí kò jẹ́ lálá ń lé ọ àfi kí wọ́n gbà ó tọwọ́ tẹsẹ̀. Ṣé bí ìlàre ni àmọ́ ìsojoojúmọ́ ní tèmi o. Síkú sí ọ̀rọ̀ adìẹ lọ́rùn wèrè èèyàn lòjó pa láàrin ìlú wèrè èèyàn lè fi panú oko àdìbísá sì ti jẹ́ ó dá o. Ṣé báyìí náà lẹ́ẹ̀mọ rìnrìn àjò ńgbà gbogbo ṣíṣe yín ò lè mọ nílẹ̀ yín nìkan ni. Ṣebí mọ́níjà rìn ìlú náà sì a máa wà ibi tó wẹ̀ wùlẹ̀lẹ̀ ní darí ìgbẹ́ sí ibi tó bá wo lówó ẹni níran ní lọ. Ṣé táwọn ọ̀gá mi tó gbà mí síṣẹ́ tí wọ́n yàn mí náà ni wọ́n ṣe.
mi tó bá sì wù wọ́n lè rán mi lọ ńgbà tó bá wù wọ́n sí ìrìn àjò jọ́kànlélọ́gbọ̀n yìí náà ká mọ̀ fògo fọ́lọ̀ ni o mi ò jẹ́ ṣàròyé bí aláìmoore Olódùmarè ẹni tó bá mọ núrò yóò mọ̀ pé dá bí wọ́n ti jiyàn nìyí tọkọtaya lójoojúmọ́ tí wọ́n yíra wọn sébè yíra wọn sí pooro láì forí ọ̀rọ̀ náà tì síbì kankan bẹ́ẹ̀ sì ni bá ò bá dá ti aṣarán fún aṣarán ò ní yí arán sí títí tí wọn ó fi mẹ́nu lé ọ̀rọ̀ mìíràn ọ̀rọ̀ wọn kì í lórí kì í nídìí wọn kì í lè fẹnu rẹ̀ jóná síbì kankan ṣùgbọ́n lòkè àṣàfà kíkọ́rí pé kọ́kọ́ wọn sọ̀nà rẹ̀ kí wọ́n yọ oorun sísùn nídàálẹ̀ lálẹ́ kúrò nínú iṣẹ́ rẹ̀ Fọlárin a sì tẹnumọ́ pé a kì í yàn lé ọ̀gá ẹni lọ́wọ́ bó ń bá yàn lé àwọn tó gbọ́n ṣiṣẹ́ lọ́wọ́ òun palẹ̀ má ti kó lẹ́nu iṣẹ́ ni o bó ń bá sì kó níbẹ̀ níbo ló ń wọ́n lọ ṣùgbọ́n lòkè ní kí Fọlárin ó wáṣẹ́ mìíràn sí i bó bá rí bẹ́ẹ̀ ó ní àìlèfọ̀hún ní ìpìlẹ̀ orí burúkú ṣùgbọ́n bí ọ̀bá lè fọ̀hún ṣé ó lè kó níbi iṣẹ́ tó nira yìí ni. ẹ̀rín ni Fọlárin máa ń rín ó ní a kì í gbọ́ kíkó òjò dá mi inú agbádá nù bọ̀ǹtàsí òjò kankan ò tí ì mọ̀ kù òun ṣe lè dá mi agbádá nù kóun ó ní iṣẹ́ gidi tó ní láárí kan lọ́wọ́ kóun wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìgbéga ń bẹ̀ kóun ó tún máa yan bọ́ ńgbà tóun ò tilẹ̀ fẹ́ wá iṣẹ́ mìíràn ṣe ẹni tí kékeré kì í bá tó pàápàá ni yóò tó bó ti nira tó yìí ṣé kò sàn ju ẹni tí ò rí kan ṣe kan lọ kéèyàn ó di mánéjà tán níbi iṣẹ́ oníṣẹ́ kó tó máa ṣàròyé ẹni tó bá rẹni lóyún fún ní dágbà tó o ẹni tó bá lóyún ẹ̀sín tàbí tí ò rí èèyàn gíríkì lóyún fún àyọ̀tú ni yóò mọ yọ̀tú tọ̀ ńgbà tí ìtọ́ bá kún un lẹ́nu bí sòrọ̀ ń ṣe kò ní jẹ́ kẹ́nìkan kan mọ̀ àti ẹ̀gbẹ́tọ̀ ọ̀hún mẹ̀ nígbà púpọ̀ kéèyàn má bàa fura ta ló ránṣẹ́ kọgbẹ́ púpọ̀ lẹ́yìn tó ti ìdálẹ̀ dé iṣẹ́ tó yọjú ń bò mìíràn wọ́n ní kó wá lọ yẹ ibi iṣẹ́ wọn tó wà ní Lọ́kọ́jà wò òun ọjọ́ méjì ni yóò tún sùn lẹ́yìn odi ọjọ́ kẹta náà ni yóò sì tún padà bíi ti ọjọ́ tó lọ sí Warri ọ̀rọ̀ yìí tún fa àríyànjiyàn pẹrẹu láàrin ọkọ àtìyàwó rẹ̀ abẹ́rẹ́ ọ̀sáàrè mẹ́nu kò lọ́rọ̀ aṣọ wọ́n sáà tún parí rẹ̀ bí wọ́n ti parí rẹ̀ tẹ́lẹ̀ látẹ̀yìnwá láì lórí láì nídìí lórí arére ní ti Fọlárin iṣẹ́ téèyàn bá ṣe kò ṣe kárakára nítorí pé ìdíṣẹ́ ni la mọ̀ ní lọ́lẹ̀ ohun téèyàn bá sì fẹ́ jẹ kò yẹ ìfìrun mú èèyàn gbọ́dọ̀ jóyè àwòdì kọ́mọ̀lé gbádìẹ bí èèyàn jẹ́ ọ̀sákálá kó jẹ́ ọ̀sákálá pé èèyàn sì jẹ́ òṣokolo kó jẹ́ òṣokolo ìwọ ni ti sákálá ṣokolo ń ti ṣogbólòkẹ́ ẹnu ẹni la fi kọ méje òwò kéṣe fún òwò lọ́rùn àìsísí ọba kálàágùn gidi ọmọlà káìsẹ́ bí ẹrú ọ̀dà gangan kò fẹ́ kí ìgbéga Fọlárin kó ìnira bọ́hùn ẹ̀rù àti mọ̀ dásùn ń bà á bí gbogbo ènìyàn ti ṣe mọ̀ níjọ́sí ní ọ́fíìsì tó ń gbé ń ṣiṣẹ́ pé Fọlárin ò sí nílé kò yé ṣùgbọ́lòkẹ́ kì í ṣe ibì kan náà làwọn gbé ń ṣiṣẹ́ kì í ṣe ẹnìkan náà lọ gba àwọn ṣiṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ní ti kálukú ó ti wá jẹ́ ìpínlóyún nú ó fi bí 20 ọmọ ẹnìkan kan ò fura ìwúrẹ́ wá lóyún tí yóò fi bí ẹyọ ọmọ kan ṣoṣo gbogbo ayé lọ́mọ̀ ta ló ń fọn fèrè fún aráyé báyìí pé ọkọ òun ò sí nílé òun ṣáájú òun ni àgbọ̀nfòǹṣẹlẹ́yà abánibàájẹ́ tí báni jẹ̀gbàdo ẹ̀rùn ajá wa ló ń gbó kiri ni o òbúkọ ló ń ṣàròyé o kò yé ṣùgbọ́lòkẹ́ ó sọ̀kù sí i lójú lọ́jọ́ tí Fọlárin tó kò nílé kíákíá ní ṣùgbọ́lòkẹ́ wọlé lálẹ́ adìẹ wọlé sùn lójúmọmọ ṣùgbọ́lòkẹ́ wọlé ní tiẹ̀ rórun sùn kàǹgbò lọ́yàjú kalẹ̀ ọ̀dànù oúnjẹ alẹ́ ọ̀jẹun bẹ́ẹ̀ ó wo tẹlifíṣàn bí ẹni tí ò rí ó wo fídíò ó kàwé ó fi tẹ̀rí ó tẹ̀ rẹ́kọ̀dù orin aago méjì fẹ́rẹ̀ lù lóru kó tó bẹ̀rẹ̀ sí tò gbé yẹ́ ló ń tò gbé tó yẹn hó tó fi sùn lọ sórí àga ń pálọ̀ oorun òkúkú nílé ikú sì lórun bọ́ bá dé kò sí ìjà níyàn ẹ̀ẹ̀kan náà ló dàbí ẹni pé ilẹ̀kùn sọ gbàgà ń bì gan Ṣùgbọ́lòkẹ́ tagìrì ó fò dìde lórí àga tó gbé tí ń tò gbé ńgbà náà ló wá ríran pé ilẹ̀kùn kan wà tóun ti ní òun ò fi kọ́kọ́rọ́ tì ńgbà tóun bá wọlé lọ sùn òròjú ni ọ̀jẹ́ kó ti dìde o lọ ti ilẹ̀kùn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ aago méjì ló ń lò lọ yìí èèyàn lọ́pàá ilẹ̀kùn náà dé ni àbí atẹ́gùn lọ́pàá dé ẹ̀rù ń bà á kò jẹ́ kó lè dìde lọ wádìí ẹni tí ọwọ́ rẹ̀ ò bá tètè kú dà kí bèrè kú tó pa bá bóun ẹni tí ọ̀bá tó ní nà tí bá ń dènà dẹni ajẹ́kùn ìyá ni yóò jẹ
Ṣùbọ́lùkẹ́ ò lè dìde lọ wádìí pé ilẹ̀kùn yìí ṣe di pọ́sọgbàgà rárá mọ́lẹ̀ òun nìkan ṣoṣo nínú ilé ó rápálá lọ sídìí ẹ̀rọ tẹlifóònù ó bẹ̀rẹ̀ sí ní tẹ nọ́mbà àgọ́ ọlọ́pàá kò tẹ́já tó fi tún parẹ́ ọ̀ràn tí ọjọ́ tóun ké gbàjarè rọ́ táwọn ọlọ́pàá sáré àsánù wá tí wọ́n dé tí wọ́n bá òmùlẹ̀ mófo ó wá tún sáré ronú iṣu nìkan kọ́ nìyẹn sẹ́ẹ̀ mo ń bá fóònù sí àwọn panápaná pé ilé ń jó bíi bàálù ni wọ́n mọ̀ sáré bọ̀ bí wọ́n bá ti ń bọ̀ fàáfù ọkọ̀ wọn ó ní láti dẹ́rù ba àwọn ọlọ́ṣà bó bá ṣe pé àwọn lọ́wà nílé òun kíákíá ni wọ́n bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ tí wọ́n nà pápá bora ìgbé afẹ́wé ó wá sàwọn ọlọ́pàá ló ń ṣe híyà tí àwọn olè ọ̀hún fi sá lọ o wọ́n sàwọn panápaná o àní kí wọ́n sáà ti sá ọkùnrin rédíò obìnrin pa ń gba ijó ọba ti lọ kò ti tán gbọ́mú fọ́mú bíi lọ́sọmọ́dì lọ́ọ̀dì má sọ ni ohun tá a fẹ́ sáà ti ṣeé ṣe ó fọ́ọ̀nù sí àwọn panápaná onílé kan ń jó ní títì ìdẹ̀ra ó ní nọ́mbà 18 ní ilé náà ó ní bùlàbùlà nínú ọ̀hún ń jò kí wọ́n mọ̀ sáré bọ̀ wá bá àwọn ará ilé náà pa kíákíá ní mọ́tò ńlá kan laago bọ̀ lọ́ọ̀gán tó ń fún fàáfó látòkèrè ní Ṣùbọ́lùkẹ́ ti ń pariwo mọ́tò náà kó sì tó ìṣẹ́jú mẹ́rin tí jagajago tí wọ́n ń lù fìdí iwájú ilé tí ariwo náà sì dákẹ́ àwọn panápaná ń bẹ́lẹ̀ kì láti inú mọ́tò tó dàbí bọ́ọ̀sì ọ̀hún mọ́tò pupa ni ó rí gìrìwò lójú títì Ṣùbọ́lùkẹ́ ti tún lọ síbi wíńdò yàrá rẹ̀ ó ti tó ń wòran tó ń ṣẹlẹ̀ nísàlẹ̀ wọ́n kànlẹ̀kùn gbà ní nọ́mbà 18 onílé sì yọjú sí wọn wéréwéré wọ́n sà ní láti máa gbọ́ kòròkẹ́rẹ́ mọ́tò àwọn panápaná ọ̀hún látòkèrè ṣé ní ìní o nìkan ni ṣé ní ìní nìkan ni iná tó ń jó níbo ni iná ẹ̀ wò ó ìsẹ̀yìn lè fi fóònù pé iléeṣẹ́ wa ni fóònù kẹ̀ níbo la ti rí aláwọ̀ ò ní fóònù nù ilé wa ní ilé tí wọ́n ti rí fóònù lọ́wọ́ àwọn àjò wa yìí èmi ò sì rà mí iná kankan bẹ̀ èyí àmọ́ yọjú bí àbí àmọ́ débi táwọn tanná wa iná ìwòlẹ̀ rí gbogbo àdúgbò yìí bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá kan báyìí wá láìpẹ́ yìí tí wọ́n rí àwọn ìwọlé tó fẹ́ jà wá ilé wa ní wọ́n ní ẹnìkan ló fóònù sáwọn adigunjalè a máa ṣe nǹkan àmúṣeré bí wọ́n bá ń sọ̀rọ̀ ẹnìkan lè ráàyè fóònù ta ló tiẹ̀ ń dárò èyí lásà ẹ mọ̀mọ̀jà máa rọrùn sùn ládùúgbò wa yìí o bẹ́ẹ̀yàn ọ̀bà ríṣẹ́ sí ọ̀wù èyí tí jẹ́ ìyẹn ni pé kì í sẹ̀yìn lẹ fóònù aláwọ̀ ní tẹlifóònù náà lé ńgbà tí ilé wa ò sì máa jóná ṣé ìjàmbá náà kankan ò sì ṣẹlẹ̀ nínú ilé yìí bí ti wù gọmọ ọlọ́run ní jẹ́ káwò rí jàmbá náà ò níyà ilé wa ọ̀rọ̀ burúkú ò ṣeé ṣàwàdà ẹnìkan máa fi mọ́ dákú sí ètò kò burú o ó dìgbà o ṣùgbọ́n ẹ máa fi ìsára o bíná bá ṣẹ́ ẹ tètè wá pè wá o wáyé lójú Ṣùbọ́lùkẹ́ dá oorun òkun mọ́ àmọ́ òkun sì kà bọ́ba yóò rí ọ ọba òkè ń wò ọ ọkàn rẹ̀ ń dá ọ lẹ́bi lórí wàhálà ìnídìí tó ń kó àwọn panápaná sí yìí ó mọ̀ pé lákòókò tí wọ́n fi ń sòkò wá sí ọ̀dọ̀ yìí tí wọ́n ń sáré bọ̀ wá síbi tó ń tàn wọ́n jẹ pé iná ti ń jó hìhìhì bí iná gidi bá sẹ́ńbò mìíràn táwọn onítàn sì sáré wá àwọn panápaná lọ wọn ò ní rí wọn bá lọ́hùn mọ́ nítorí wọ́n ti bá dàdàràkà lọ síbi tí òun darí wọn lọ iná sì wá létí bẹ̀ bá nǹkan mèremère jẹ́ kó ṣènìyàn léṣe tàbí ká tilẹ̀ rẹ́ni tí yóò ti bẹ̀rù ọ̀run àrèmọ́ bọ̀ ọmọ kékeré jòjòló aláìlẹ́sẹ̀ lọ́rùn àbóyún tó di wọ́dìsẹ̀ sínú arúgbó tí ò ní lè kòró dìde aláìsàn tí ò gbádùn wáyé lójú Ṣùbọ́lùkẹ́ dá ó tún rántí ìyọnu tó ń kó àwọn ọlọ́pàá sí ń jọ́sí ìyọnu tó ń kó wọn sí ńgbà tó ń kébò sí olè rán sí wọn tí wọ́n sì sáré bọ̀ tètè bóyá àwọn afipájalè tí ẹ̀ ń da àwọn mìíràn láàmú ńgbà náà ṣé jìnnìjìnnì tó bóun kò jẹ́ kí wọ́n rí ọlọ́pàá pè ní tẹ̀sán mọ́ ńgbà tó ń ti tàn wọ́n jáde àwọn tó bá kò ní tẹ̀sán ńgbà náà wọ́n sọ pé kò sí mọ́tò ńlẹ̀ mọ́ o pé èyí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ó ti lọ síbi iṣẹ́ pàjáwìrì kan ẹ̀rí ọkàn ọ̀já ò lè pajú dé mọ́ rárá títí ilẹ̀ fi mọ́ ṣùgbọ́n bó ti ń dára rẹ̀ lẹ́bi lápá kan ló tún ń dára rẹ̀ láre lápá kan bóun ọ̀bá máa dán wò báyìí báwo ló ń wọ́n ṣe mọ ohun tí wọ́n lè ṣe pé ilẹ̀ bá ń pò yìí mú un lẹ́sẹ̀
ó bá wá di dandan pé kóun ó ké sí wọn lọ́jọ́ iwájú ó ìbá ti ṣe mọ̀ bí wọ́n dáhùn àbí wọn ò ní dáhùn dánwò ló bí yọ ọ̀kẹ́rẹ́ òun dánwò lásán ni ní ìsinyìí tó mọ̀ wípé wọn a máa dáhùn bí èèyàn bá sáré pè wọ́n lọ́gùn tó balẹ̀ níjọ́ ìbòsí gidi bá wá ṣẹlẹ̀ kọ́lọ́nsá àmọ́ jẹ́ ká sì rí ẹni tí yóò tàn wọ́n kò ní tẹ̀sán bí òun ti ṣe ẹni tí yóò sọ pé òun dẹ̀ wọ́n wò ni nígbà tí ilẹ̀ mọ́ òmùra bí iṣẹ́ rẹ̀ ó sì lọ síbi iṣẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ lójoojúmọ́ yọ́ ló ń pọ́ kiri níbi iṣẹ́ débi pé àwọn ọ̀rẹ́ rẹ̀ ń fi ṣẹ̀fẹ̀ wọ́n ń sọ pé àárò ọkọ rẹ̀ ló ń sọ ọ́ nítorí pẹ̀lú sírìn àjò ó ṣe kókó máa bá lọ bó bá ń lọ ẹjọ́ rẹ̀ bí wọ́n bá tilẹ̀ wá gbé e lọ sẹ́yìn òde pátápátá ńkọ́ tó jẹ́ pọ́ sọ̀ọ̀sẹ̀ tàbóṣoṣù ní yọ̀mọ́dé tí ọ̀bá bá kú lọ sọ́run ni bí mo bá fẹ́ wọ̀ fún ni ọkọ̀ tọ̀nà ọ̀ràn tí orin tí wọ́n máa ń kọ pé àtẹ̀lọ́kọ mọ́yà lẹ́ẹ̀kan bọ́kọ̀ bá sọnù òpin orin ọ̀hún bá ọmọ bá mú gbogbo wọn jọ rẹ́rìn-ín wọn sì tún máa kọrin kan o ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé o ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé ó jiyàn kò máa rà sọ̀rọ̀ o tọkọ ní rò ó pẹ́rẹ́ lè jẹ ká ń fẹ̀wò yá ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé ẹ̀rín àrín lami lójú ní gbogbo wọn rín tí ẹ̀gbẹ́ fi ń ro wọn òun náà ń sọ wípé wọ́n kú bó ṣe ń ṣe wọ́n ní kó máa dárayá wọn ò mọ nǹkan kan ó ní kò ló kúkú mọ̀ ká àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ tó boná kọjá mọ́ nǹkan tẹ́nikẹ́ni rò níkùn ọmọ ìyá mi ni àbí àìsí ìlérè ò sí máa jẹ́ kí n gbẹ lóòró bí igi bí àkókò àti síwọ́ ti ń súnmọ́ nìfòyà tuntun bẹ̀rẹ̀ sí ṣubú lògẹ́ ó pinnu pé kò ní ṣíṣe kọ̀ láìṣe òun kò kúkú lọ sùn ti màmá òun nílé lọ́hùn ni kí ìbẹ̀rù bójú mọ́ bá ṣe òun léṣe kí rẹ̀ ó tó mọ́ bóun bá sọ pé kóńgó tó dásùn sínú ilé ní títí ìdẹ̀ra nígbà tó dé ọ̀dọ̀ màmá ọ̀tọ̀ ni tó rò ọ̀tọ̀ sì ni tó bá ẹ̀rù ń bà ọ́ ò lè dágbélé wọ́n jẹ́ pé nítorí ìgbéga tí ọkọ rẹ̀ ní ni bí gbogbo nǹkan ti rí iná ni ẹ̀rọ àwọn apanilẹ́kúnjayé ló ń bà mí èmi ò láàárọ̀ ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú láti gbà olúwa rẹ̀ ó fira rẹ̀ ṣe sàrà fún wọn irọ́ ló ń pa ẹrù dúkìá rẹ̀ ló ń bà ọ́ gbogbo aṣọ ńláńlá tó kó jọ tó kì í fi òmíràn kan rùn lọ́dún mẹ́ta góòlù kúpà séènì olówó iyebíye àwo táǹgànràn tẹlifíṣàn fíríìjì àwọn nǹkan tí èké jẹ́ kó fi lélẹ̀ nìyẹn èmi ò sì bá ọ wí tí bá ń woni ní pọ̀ lọ́la ẹni àmọ́ asán ni gbogbo wọn o ìwà ló ṣe pàtàkì jù má wulẹ̀ sọ pé ń bọ̀ wá sùn sẹ́yìn o ọ̀dà mélòó tó ti wá kí mi látìgbà tó ti wọlé kọ ṣùgbọ́n máa rí ilé yín lọ sùn mo sì ṣètò tó fi ní dá sùn báwo màmá ẹ wá sùn tì mí ni èmi kọ́ àmọ́ kẹ́rin wọ́n sọ pé kó wá sọ́dọ̀ rẹ̀ kí ọkọ rẹ̀ ó fi dé ẹjọ́ máa rán ọ̀rọ̀ síra yín ọkọ rẹ̀ ó sì gbà wọ́n jìjà kan lọ́wọ́ lójúmọ́ nìjà wọn ó tiẹ̀ ti sú mi ọ̀sẹ̀ yìí lọkọ rẹ̀ dé o tó láfi kí n wá mú sọ́dọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti sú òun bóyá kọ́kọ́ rẹ̀ ó tó dé á ti rọ́nà báwọn yanjú rẹ̀ ìgbà tí wọ̀nyí sún mẹ́rin kankan tó gbọ́kọ̀ pọ̀n bí ọ̀pọ̀lọ́ òjíṣẹ́ ilé mọ nǹkan tí ń lọ ńlọ́dùnkúlẹ̀ sí yàrá òun lọ bá ẹjọ́ máa lọ gbọ́dọ̀la èmi náà lè wá sílé yín lọ́hùn kájọ pé ọkọ rẹ̀ ká bá sọ̀rọ̀ ó sì ṣe ní iná rìn kò sí nǹkan kan àmọ́ jókòó láyé ń fẹ́ báyìí ló fi jẹ́ pé lálẹ́ ọjọ́ náà Àmọ̀kẹ́ sùn nílé àwọn Ṣogbólòkẹ́ ṣùgbọ́n kó tó di pé wọ́n sùn wọ́n sọ̀rọ̀ ní pálọ̀ Àmọ̀kẹ́ rojọ́ ilẹ̀kùn ó ní ọkọ òun ò ní ìgbẹ́kẹ̀lé sí òun ó ní bóun bá ti bá ọkùnrin kan dúró tàbí tóun bá ń bá ọkùnrin kan sọ̀rọ̀ bí ọkọ òun bá fi rí òun wàhálà ni ẹlẹ́jọ́ sa ẹjọ́ rò pèrè èèyàn ní dárojọ́ tí sì jẹ̀bi làwọn àgbàlagbà fi sọ pé agbẹjọ́ ẹnìkan dá àgbọ̀nsìkà ni Ṣogbólòkẹ́ sá ń bọ́ Àmọ̀kẹ́ ní sùúrù ni ìdájọ́ ńgbà tó yá wọ́n dìde ń pálọ̀ wọ́n lọ sùn Ṣogbólòkẹ́ sùn ní yàrá tóun àtọkọ rẹ̀ ti máa ń sùn Àmọ̀kẹ́ sì sùn sí yàrá àlejò wọ́n wá rí méjì nínú ilé ọkàn jẹ́ pé obìnrin làwọn méjèèjì ni sí ọkùnrin kankan nínú ilé bí èyí ló tó ń já Ṣogbólòkẹ́ láyà ni o òun gan ò lè sọ wọ́n sáàmọ̀ wípé ọkọ òun ò tí ì balẹ̀ náà ohun tó ń fohùn láyà yé bí olè bá tiẹ̀ wọlé dé báyìí
irú báwo làmọ̀kẹ́ rí sà tó le ju tó ń lọ bí wọ́n ké mọ́ lásán bí ẹni tí ibà ń dà láàmú ni yọ́ mọ́ gbọ̀n ká tó sọ pé kí wọ́n yọ̀dà tàbí kí wọ́n yọ̀bọ̀n bó bá dákùnrin gbọ̀ndàn iye gan-an la lè mọ̀ pé ní ìdágìrì tí ò sì ní sí ẹni tí àwọn ò lè ké bá tí ò sì ní sí ẹni tí yóò lè yọ àwọn àìsí nílé olóńgbò kí èkúté ọmọ yan fandani ebi ń pejò àwọn yan àtàwọn àtẹjọ ẹran jíjẹ ìbòsí ò sì ní ṣe é ké pé èèyàn tiẹ̀ sì ké bò sí tani yóò yọjú ládùúgbò àárọ̀ nígbà tí wọ́n bá wá dárò ni wọ́n mọ̀ sọ pé àwọn sì gbọ́gbé lóru o ṣùgbọ́n ìbẹ̀rù ló ń ṣe àwọn mọ́yẹ̀wò. ṣùgbọ́n kí àwọn olè ọ̀hún tó lè fọ́lẹ̀kùn tán kí wọ́n tó lè ráàyè wọlé kí wọ́n tó yẹ gbogbo yàrá ìsàlẹ̀ wò tán kí wọ́n tó máa bọ̀ lókè òun ti ké bòsí tí wọn ò ní gbọ́ bòsí tó ń ti ké tẹ́lẹ̀ òun ti fóònù sí àwọn ọlọ́pàá àti àwọn panápaná wọ́n jọ pàdé níwájú ilé òun ni àwọn olè ò tiẹ̀ ní tí ráàyè wọlé àwọn olè náà ó sì kan jẹgbọ̀n ariwo mọ́tò ọlọ́pàá ni yóò kọ́kọ́ jẹ́ kídìí àwọn ọlọ́ṣà òun ó domi wọn gan aago mọ́tò àwọn panápaná yóò ti jẹ́ kí wọ́n tọ̀ sí ṣòkòtò ìgbérara ariwo mọ́tò ọlọ́pàá àti ti panápaná ni yóò lé àwọn adigunjalè ọ̀hún sá ṣùgbọ́n èyí tí àfárá bá já kóbókóbó ni àwọn ọlọ́pàá ọmọ ṣàwọn dà sínú mọ́tò wọn bóyá ni ògùn tilẹ̀ lè ráàyè sá lọ ńbẹ̀rù bójú tilẹ̀ ní jẹ́ kí wọ́n fẹ̀dọ̀ lérí òróǹro tàbí kí wọ́n mọnú odó tí wọ́n dọ̀nù lásì àsáréfatí ni àwọn tó bá ráàyè bọ́ pọ́rọ́ wọ́n sáré kúrò ní sàkánì ilé òun ìjàmbá ṣolè onílé tají ayé òní lè gba tápà wọn ò ní lè máa kọ́lé ìgúnnu inú ṣubúlù kẹ́dùn pé òun ti gbáradì tó báyìí olè tó bá tó bẹ́ẹ̀ kọ́ máa bọ̀ nílé òun báyìí kò sí ìmúra gidi ni bó bá rẹni kìlọ̀ fún pẹ̀lú kó kúkú má wá o kọ́ má rò wípé ilé dàbí ilé gbogbo tóun ti ń kú gìrì wọ̀ gọ̀gọ̀ tó ń kábì tó ń ká gògó bó bá fi bẹ́ẹ̀ fẹnu kan odi ẹ̀yìn yóò fàya o kí akáyín yá mọ irú ẹran tirẹ̀ nínú àwo lójijì ló tún sọ sí i lọ́kàn pé ó tún kó àwọn kan tí òun lè sáré ké gbàjarè bá nígbà ìpọ́njú ìṣe nítorí iṣẹ́ tí wọ́n ó lè ṣe lọ́dọ̀ òun bí ó ṣe nítorí ariwo tí wọ́n tó àwọn ọlọ́pàá tí wọ́n tó àwọn náà mọ̀ pabọ̀ bí wọ́n bá ń bọ̀ wọ́n mọ̀ fi fo fèrè ọkọ̀ wọn yóò mọ̀ dún yóò mọ̀ kéyàgò lọ́nà fún gbogbo ènìyàn ẹlẹ́sìn ẹlẹ́sẹ̀ onímọ́tò oníkẹ̀kẹ́ ó yẹ kó wọn ó ké bòsí sí àwọn eléyìí náà wò bóyá àwọn náà ò ní fọ̀rọ̀ falẹ̀ ńgbà tó ń bá ké sí wọn kó wọn dán tiwọn náà wò ná gbogbo ọmọ kọ́ ní jíṣẹ́ ọkọ̀ sí ọmọ àmọ́ wà ó bọ́ sí pálọ̀ ó tó ki tẹlifóònù mọ́lẹ̀ ó pe ọsibítù ìgboro ẹ̀ló ọsibítù ìgboro láti bọ́lẹ̀ tí ń pè wá èmi ni Fatima ló ń pè yín o láti nọ́mbà 18 títí ìdẹ̀ra kí ló ṣẹlẹ̀ gìrì ni o gìrì ló mú ẹnìkan o kò sì sí mọ́tò nítòsí tá a lè fi gbé wá sọ́dọ̀ yín kíákíá ẹ wá ń fẹ́ ambulance àbí ẹ mọ̀ ṣeun o inú wa ìbá mọ̀ dùn o ó ń pọ̀ kàkà báyìí ni o Ọlọ́run ló lè kó wa yọ à ń bọ̀ wọ́n tètè dé ní tòótọ́ mọ́tò wọn lọ́kọ́kọ́ ń pariwo bọ̀ tó ń ké fo nígbà tí mọ́tò ọ̀hún sún mọ́tò sí zubolo kẹ́rì pé iná kan ń bò yẹ̀rì lórí rẹ̀ kọ̀pẹ́ tó fi dúró níwájú nọ́mbà 18 zubolo kẹ́ òwúlẹ̀ dúró gbọ́ ohun tí wọ́n mọ̀ ẹ́ sọ wọ́n sáré pé dókítà kan àti nọ́ọ̀sì méjì ló sọ̀kalẹ̀ ẹnìkan tó wà lọ́dọ̀ wọn tí ọ̀wọ́ sọ téèyàn fi lè dá iṣẹ́ tiẹ̀ mọ̀ zubolo kẹ́ wọlé lọ sùn ó sì sùn lọ fọnfọn ó ti tún fojú wọn kojú onílé iwájú lọ́hùn-ún ntọ́ bá wù wọ́n kí wọ́n máa sọ bí ọkọ bá ti mójú aya táyà sì mójú ọkọ alárinà ayè bá ó sùn lọ fọnfọn tirẹ̀ ẹ̀kan náà lọ́gbọ́ pẹ́ tí ilẹ̀kùn yàrá tí ó ń sùn sí àtàrí rẹ̀ fò lọ ó gbé rọ́rọ́ kalẹ̀ àfìgbà tó gbọ́ ohùn Àmọ̀kẹ́ lọ́kàn rẹ̀ tó balẹ̀ díẹ̀ àti Àmọ̀kẹ́ lọ́wọ́ yàrá òun wá irú ta ni ìbá tilẹ̀ tó wá mi òun lọ́kàn lẹ́yìn tí òun ti rágbà ìfọ̀kànbalẹ̀ yí ara òun ká wọ́n sì kókó tán tí ilẹ̀kùn àbáwọlé pinpin nsàlẹ̀ alágbẹ̀dẹ tí yóò bá sí ariwo rẹ̀ ó jí gbogbo àdúgbò Ṣùgbọ́lòkẹ́ wúyẹ́wúyẹ́ ni Àmọ̀kẹ́ ń sọ̀rọ̀ kí ló dé irú ọ̀run wo ló ń sùn jẹ́jẹ́ náà ló tún sọ̀rọ̀ kí ló dé ọmọ búra àwọn olè nsàlẹ̀ òórùn dá wáyé lójú rẹ̀ àwọn olè wọ́n máa ń fọ́lẹ̀kùn nísàlẹ̀ mo dáràn ó wá bẹ̀rẹ̀ sí gbọ́ gbà
gbà ní tòótọ́ jìnnìjìnnì wá bò ó sì rí i pé Àmọ̀kẹ́ náà ò gbádùn. Ó dàbí kí ilẹ̀ ó lanu kí àwọn méjèèjì ó kó wọ́. Pálọ̀ ní Ṣubúlùkẹ́ sáré sí tó sì kí tẹlifóònù mọ́lẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ látẹ̀yìnwá. Ohùn rẹ̀ ń gbọ̀n bó ti ń bá àwọn ọlọ́pàá sọ̀rọ̀ ń kébò sí gidigidi ni o, kò yọ̀rọ̀ sọ ẹ ló. Tẹ̀sán Òkè Ọjà, ta ló ń sọ̀rọ̀? Ṣubúlùkẹ́ ni o, láti nọ́mbà 17 títí Ìdẹ̀ra. Àwọn ọlọ́ṣà ló ń yọ wá lẹ́nu o, wọ́n fẹ́ fọ́lẹ̀kùn mọ́ wa lórí, wọ́n fẹ́ wọlé wá bá wa. Títí Ìdẹ̀ra, nọ́mbà wo ló pe nọ́mbà 17 títí Ìdẹ̀ra? Kì í ṣe nọ́mbà 18 ní tẹ̀ẹ̀kan yìí. Nọ́mbà 17 ni o, nọ́mbà 17 ni o, nọ́mbà 18 kọ́ o. Ohùn rẹ̀ sì jọ tẹni tó ní olè ń wọ nọ́mbà 18 láìpẹ́ yìí o. Ẹni tó tàn wá jáde kó ní tẹ̀sán lóru, tá a débẹ̀ tá a rẹ̀ nìkan kan dá wa lóye mi kọ́ o. Olè ò ká mi mọ́ lérí o, èmi ò pè yín rí o, ẹjọ́ ẹ tètè máa bọ̀, nọ́mbà 17 ni o, ní títí Ìdẹ̀ra. Iṣẹ́ wa ni à ń bọ̀. Bí mọ́tò tó ń yígboro kiri bá ti dé à ń bọ̀. Báyìí ṣá o, mọ́tò kankan ò sí ń tẹ̀sán. Bí àwọn olè ọ̀hún bá paradà, bó bá ṣe díẹ̀ sí tún fóònù. Ṣùgbọ́n bí mọ́tò kankan ò bá dé, bí mọ́tò kankan bá dé à ń bọ̀ kíákíá. Ó dìgbà máa retí o. Jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọ ilé Ṣubúlùkẹ́ lọ́wọ́ kóhun ó dúró lórí òfegè. Ó tún tó èrò pa. Ohun tí ọ̀lẹ́nu ọ̀yẹ́ kọ́ gbọ́n jóni lọ. Ó tún gbé fóònù. Ó bá wọn sọ̀rọ̀ nílé iṣẹ́ àwọn panápaná. ẹ ló tẹ̀sán panápaná, ta ló ń fóònù? Ṣubúlùkẹ́ ni o, láti nọ́mbà 17 ní títí Ìdẹ̀ra. Iná lọ́sẹ̀ o tó ti gba gbogbo ìsàlẹ̀ ilé o. Àwọn mẹ́ta ló wà lórí pẹ̀tẹ́ẹ̀sì tí wọn ò ráàyè sọ̀kalẹ̀. ẹ gbá ní o. Èrò ọkàn rẹ̀ ni pé wọ́n gan tí mọ́tò panápaná bá ń dún bọ̀ ni yóò lé àwọn olè náà kó níwájú ilé òun. Títí Ìdẹ̀ra bó ti pé ṣé kìí ṣe ibì kan nítòsí ọjà tuntun tá a rìnrìn dáko lọ níwájú níjọ́wọ́ ní tá a débẹ̀ tá a rí àjókòó sìgá kọ́ mọ́ rúfin. Ǹjẹ́ ohùn rẹ̀ gan kọ́ ni mo tilẹ̀ gbọ́ nígbà náà? Èmi kọ́ o, èmi ò pè yín rí o, ìbò sí o, ẹ gbá ní o. Kékeré tilẹ̀ ní tiyẹn, bó bá ṣe pé mọ́tò wà ńlẹ̀ ni àbá tún máa bọ̀. Ṣùgbọ́n mọ́tò kan náà tá a ní ti bàjẹ́, a sì lè tún ṣe títí ilẹ̀ ó fi mọ́. Dẹ́rẹ́bà ò sì wà lẹ́nu iṣẹ́ lóru yìí. Ara rẹ̀ ọ̀yá tó bẹ́ẹ̀ kò lè máa dọ́gbọ́n wá mọ́tò tó ti yọnu náà báyìí. Àfi bọ́ bá dàárọ̀ káwọ́ náà gbé mọ́tò náà dìde. Sọ wá dàárọ̀ kẹ́ tó wá ní ẹ dákun. Àrọ́gbọ́n kankan dá sí ni o, ẹjọ́ wa kọ́ o. ẹ wá omi nítòsí kẹ́ mọ gbìyànjú àti pa. Ṣubúlùkẹ́ gbọ́ pé àwọn olè ń sọ̀rọ̀ láti ìsàlẹ̀. Bá a bá fipá wọlé fúnra wa, tẹ́ ẹ bá fi wá sílẹ̀ kò fúnra yín, níta máa fojú yín rí kò ní ṣe fẹnu sọ. Ṣubúlùkẹ́ tún gbé fóònù. Ó bá wọn sọ̀rọ̀ ní ọsibítù gbòòrò. ẹ ló ta ló ń sọ̀rọ̀? Ọsibítù gbòòrò rè wárápá ló gbé ẹnìkan o. A ò sì rí mọ́tò gbé wá, ẹ dákun ẹ fa ambulance ránṣẹ́ láti wá gbé sí ọsibítù. Ṣé kìí ṣẹni tí gìrì múlẹ̀ kan tó dákú? Nǹkan o, ẹlòmíràn ni o. Tibí kò sẹ́ni kankan tó dá wa lóhùn lẹ́ẹ̀kan tá a tàràkà wá síbẹ̀ yẹn. Ẹsẹ̀ gba fóònù sílé yín ni àbí ó ṣe wá di tẹ́ wá ń pè wá ṣeré bẹ́ẹ̀? Ṣubúlùkẹ́ gbọ́ pìnrà tí onítàn ti gbé fóònù kalẹ̀ tí ò sì fọ́ mọ́. Ọ̀nà ti wá dórí ọ̀pẹ ó ti pin. Ká tó wí ká tó fọ̀, àwọn ọlọ́ṣà ti fipá fọ́lẹ̀kùn wọlé. Wọn ò fi gádẹ́tà kankan bojú, wọ́n sì júlẹ̀ ni. Àwọn tó wọlé tó 40 géńdé, ojú wọn bà nìyàn lẹ́rù. Bẹ́ẹ̀ sì ni ohun tí wọ́n ń fọ̀ jáde lẹ́nu ń dún pẹ̀pẹ̀pẹ̀ bí àkàrà. Ìgbà tó ti fọ́ kára kẹ́rẹ́kẹ́rẹ́. Wọ́n kó gbogbo owó tí wọ́n rí nù ilé. Wọ́n gbé tẹlifíṣàn, wọ́n gbé rédíò, wọ́n gbé tẹ̀ríó, wọ́n gbé fídíò, wọ́n jago ara ògiri, wọ́n kó gbogbo yaríìnì, gbogbo báńgùlù, gbogbo ngọ̀sọ́. Àfohun tó bá wúwo jù ni wọn ò gbé, tàbí tí ò bá wúlò fún wọn, tàbí tí wọn ò bá lè tètè rí tà. Paríparí rẹ̀, wọ́n fa àwọn obìnrin méjèèjì wọ yàrá. Ṣubúlùkẹ́ àti Àmọ̀kẹ́ wọ́n sì fi wọ́n dára tí ò sí fẹnu sọ. Ṣubúlùkẹ́ kó ìran àfọwọ́fà rẹ̀ já Àmọ̀kẹ́. Ohun tí wọ́n fojú wọn rí kò sí máa ròyìn. Àkóbá orí edé, òjò pàjẹ́ lóru kò lè délé wí. Làwọn méjèèjì fi apá kan ọ̀rọ̀ náà ṣe. Wọ́n bá ń ròyìn ohun tó ṣẹlẹ̀ nígbà tí àwọn ọlọ́ṣà ká àwọn mọ́lé bí ẹrù tí àwọn olè kó ni wọ́n sọ̀rọ̀ mọ́. Wọ́n ní bí àwọn ti gbúrò àwọn olè ọ̀hún ni àwọn gbọ́ ọ̀nà ẹ̀yìnkùlé sá lọ. Wọ́n ní àwọn ò jẹ́ kí olè kan kọ́ bá wọn nílé. Ọ̀pọ̀lọ́ ní bàbá sọ̀rọ̀ débi rò káfò. Ńgbà tó ti ń pe àwọn tó lè gbà á làṣíré,
ńgbà tí ò sí ìyọnu kankan ńgbà tí ìyọnu gidi wá dé tó kébò ṣe sí wọn wọ́n sì bí irọ́ ló ń pa bẹ́ẹ̀ ní ṣe kì í jẹ́ ká mọ kó akó arápà akébò sí irọ́ kì í rẹ́ni gbọ́n sílẹ̀ ńgbà tó bá ń kébò sí òdodo báyìí ńlá parí ìwé náà bínú ti rí látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n náà àwọn òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkèrìjí bónírèsé ìbákọ̀ tí òfin gbá mọ́ kéyí tó ti fi ń ṣẹlẹ̀ mọ́ parun láéláé níbi tí bàbá bá wà lónìí ilẹ̀ rẹ̀ ni ẹ má gbàgbé láti láìkì kẹ́ ẹ sọ̀scribe sí chánẹ́ẹ̀lì yìí Ẹwà Èdè Yorùbá TV pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ àti àyànfẹ́ yín Àkàndá Ọ̀rọ̀ Àwíkòǹkò bẹ́ẹ̀ bá wà ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ àti bákan náà gẹ́gẹ́ bí ẹ̀bẹ̀ tí mo máa ń fi síwájú ẹ̀yin olólùfẹ́ mi ò ní wípé kú iṣẹ́ ìní mórí iṣẹ́ yá bẹ́ẹ̀ bá ti ń bá polówó ọjà pàdé lórí àwọn ètò mi lórí àwọn chánẹ́ẹ̀lì mi gbogbo ẹ dákun mò ń bẹ̀ yín ni o èmi kọ́ mo ra dátà fún yín ṣùgbọ́n ẹ fi ṣe ọmọ oko tí ó jẹ búrẹ́dì kó náà ó fèsò ránṣẹ́ lé kí n lè mọ láǹfààní láti mọ wá láti gbàdégbà láti mọ múnú yín dùn láti mọ dá yín lára yá ẹ má fò lórí ìpolówó ọjà tẹ bá ń bẹ̀ ẹ má skip ẹ̀ ní mo ń sọ kó lè jàǹfààní fún mi lónìí tàbí lọ́la àánú Ọlọ́run alayọ̀ ní fi ń sílẹ̀ iná ò ní tán wo yín bẹ́ẹ̀ bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi bẹ́ẹ̀ ni ò ní parun orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.